mo ti rí tẹ́lẹ̀ wọn kò lídì sí ìgbéyàwó náà ni wọ́n ẹni yìí nísìnyí ó ṣetán mo jẹ́ ti fi hàn bàbá mi láti last year àwọn gan ló kọ́kọ́ rí nígbà tó ti di January tí mo tún bá wọn sọ ní ilé pé báwo kí ló rí sọ sí wọn ò sọ nǹkan kan wọn kàn ṣàmì rí mi tó nígbà tó wá di ọ̀sẹ̀ tó lọ tí mo wá lọlé tí mo wá pé wọ́n jókòó àwọn àti ìyá mi pé ẹni yìí èmi ti lọlé títí wọn wọ́n ti gbà mí ó wá kú kóun wá sí ọ̀dọ̀ ti tèmi ni bàbá mi ṣàtúnyí rí tó tún sọ wípé àwọn ò fọwọ́ sí. ẹ ṣe mọ́mí yín support marriage yẹn. bẹ́ẹ̀ ni kẹfẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni àwọn gan ti pé ẹni yẹn jókòó wọ́n ti jọ sọ̀rọ̀ ọkàn wọn jẹ́ lọ pẹ̀lú ẹ̀. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ mà. Yes sir. bàbá ẹ̀gbọ́n dáàdì yín ló pè wá láàárọ̀. bẹ́ẹ̀ ni sir. mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan ẹ̀gbọ́n dáàdì yín yẹn náà níṣẹ́ ṣe báyìí ṣé ń gbọ́ mi mà. mo ń gbọ́ yín sir. ẹ̀gbọ́n dáàdì yín tó ní kẹ́ ẹ lọ ṣe tó bá wù yín yẹn ẹ má ti ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́n dáàdì yín yẹn nìkan jọ kan lọ rí dáàdì yín àti gbogbo àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè yàn ti dáàdì yín tó bá jẹ́ pé nítorí pé ẹ̀yin ò kì í ṣe Yorùbá bá ní kán lè bá a bẹ̀ wọ́n láti pé kán lè support marriage yẹn ṣé ń gbọ́ mi arábìnrin. wọ́n ń gbọ́ sà. ẹ mọ̀ fi agídí ṣe ẹjọ́ ẹ̀gbọ́n dáàdì yín yẹn náà ní kẹ́ ẹ lọ bá àti àwọn kọ̀ọ̀kan tẹ̀ mọ̀ pé dáàdì yín lè gbọ́ràn sí lẹ́nu kán bá yín bá dáàdì yín sọ̀rọ̀ mọ́mí yín ò lágbára lórí àárín yẹn lọ títí sọ̀rọ̀ mi ti yé yín. ẹ̀gbọ́n dáàdì mi yẹn tẹ̀ tí wá bá dáàdì mi sọ̀rọ̀ bọ̀ agídí yẹn náà ni àwọn wá wò mọ́ mi nǹkan tí ń rò pé àbí nǹkan míì wà ń bẹ́ẹ̀ ni. iná mo fi ní pé kí dáàdì ẹ̀gbọ́n dáàdì yín àti àwọn ọ̀rẹ́ wọn kankan tẹ́ bá mọ̀ kán gbé ìgbésẹ̀ yẹn bóyá nǹkan míì wà níbẹ̀ ṣùgbọ́n tó wáyé pé torí ìyẹn nìkan bá ní kò sí nǹkan tó ní kẹ́ ẹ mọ́ fẹ́ra yín ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ jẹ́ kí dáàdì yín ó support marriage yẹn ẹ jẹ́ kán support marriage yẹn mọ́ jẹ́ ń tàn yín òbí pé oríṣiríṣi o gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà pátá láti lè tu dáàdì yín kán fi máa bless marriage yẹn ìníkẹrin ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má fagídí ṣe é àwọn oníkẹ́ má fẹ́ nìyẹn ṣùgbọ́n gbogbo ọ̀nà tí ẹ máa gbà láti rí ìyọ́nú bàbá yẹn pẹ̀lú rìn àjò ayérayé tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí rìn yẹn ìníkẹ́ ẹjọ́ ṣẹ́yìn ni àkọ́bí wọn. èmi kọ́ ni àkọ́bí wọn bọ̀ èmi nìkan ni obìnrin tán bí ilé olódò tún jẹ́ mi. ẹ mọ̀ lọ bẹ̀ yẹn èmi fẹ́ gbọ́ yẹn tèmi ẹ mọ̀ lọ bẹ̀ yẹn so ti èmi fẹ́ gbọ́ yẹn tèmi lóòótọ́ ọmọdé ni mí ṣùgbọ́n mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ìrínú ayé ẹ mọ̀ sọ̀rọ̀ palẹ̀ olórogún àmọ́ ẹ tó yẹ pé ònìkan bàbá rẹ̀ fẹ́ ìyá ẹnìkan bàbá ẹ̀ fẹ́ títí ẹ tanú ayé lẹ́ni tó ta gidi tán yányán tó ta tán yányán ni kí tó amọ́ta láwọlé sùn ẹ má sọ yẹn pé ìyẹn ò dìtà mí pé bóyá o ṣe lùgbésí ayé ẹ̀ lélẹ̀ ẹ má lọ ń bẹ̀ yẹn bó kálukú ṣe lùgbésí ayé ẹ̀ wà lọ́wọ́ ààrẹ bó bá ṣe mójútó gbésí ayé ààrẹ sí ni ẹ má lọ ń bẹ̀ yẹn bàbá yín fẹ́yàwó kan kò fẹ́yàwó kan ayé òpìlẹ̀ ṣí ọ́ ọ̀tá àdílé bàbá wà ń bẹ̀ tìdílé ìyá wà ń bẹ̀ tàfọ́fẹ́ wà ń bẹ̀ tàdúgbò tán títẹ́ kọ́lé sí wà ń bẹ̀ tí ègún ìdílé tó ti gbé jáde wà ń bẹ̀ ẹ mọ̀ lọ bẹ̀ yẹn gbogbo ọ̀ǹtẹ̀ bá lè san pátá tínú dáàdì yóò fi yọ sí marriage yẹn ní kẹsàn. ilé olórogún ni kẹ́ni. àwọn kan ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ọkọ àti ìyàwó èmi ìnara wọn lánà bàjẹ́ lọ́wọ́ ni wọn ò dẹ̀ fẹ́ jù kọ̀ọ̀kan lọ ànàfọ́ lójú dànù èmi ìgbọ́kọ ẹ̀ ṣépè lọ́wọ́lọ́wọ́ lórí aago ń sìn ni ọkọ mi náà sì ní ń bùjóyàwó ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn ni èsì wáyé fẹ̀rẹ̀. hello. yes sir mo ń gbọ́ yín. ẹ kálẹ̀ o. yes sir. ilé olórogún lè tún wá. yes sir ìmọ̀ràn ni mo nídìí lọ́dọ̀ yín sir.
àgbọ̀yìn mà. ọ̀rọ̀ family ni ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè ìmọ̀ràn lé lórí. Màmá tó bí mi, mo jẹ́ ọmọ kan tó jẹ́ pé wọ́n fẹ́ràn mi, tèmi náà fẹ́ràn mi. Àmọ́ mo láwọn ẹ̀gbọ́n wájú gan. Tó jẹ́ pé ẹ̀gbọ́n tí mo ní wájú jẹ́ ọmọ màmá mi, wọ́n lọ bí 5. Àmọ́ ó kàn di bí oṣù bíi mélòó nsìn, àwọn nǹkan yẹn kàn change. Tó jẹ́ wípé mi ì mọ nǹkan tó dé. Tó jẹ́ pé àwọn wàhálà kan ṣá ṣẹlẹ̀ débi wípé inú èmi sáfẹ́ mọ́, wọ́n ń bínú gan. So àwọn ọ̀rọ̀ tó sì ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ family ìlú. Àmọ́ nǹkan tó wà níbẹ̀ ni wípé tipẹ́tipẹ́ bí mo ṣe jẹ́ ọmọ kékeré tó sì ń kú tó báyìí gan, bí ọ̀rọ̀ bá le nínú family mi tí mo bá ti dá sí nínú àánú Ọlọ́run, ọ̀rọ̀ yẹn máa ń settle. Nígbà tó wá tó bí oṣù bíi 6 sísìn, àwọn nǹkan yẹn ṣá change. Débi wípé inú èmi gan ni wọ́n head ọ̀rọ̀ yìí débi wípé wọ́n ṣá ń bínú nǹkan kan. Pé wọ́n ṣá ní fẹ́ gbọ́ mi, ní fẹ́ gbọ́rọ̀ mi, wọ́n ní fẹ́ ṣe. Débi wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá mi tó jẹ́ pé wọ́n bá le lórí bọ́ọ̀lù tá a bá ti tó pe àwọn lọ́wọ́ kan tí mo ti jí báyìí tí mo ti sọ, ọ̀rọ̀ yẹn máa ń settle. Táàrí bẹ́ẹ̀ mọ̀. Ọ̀rọ̀ yẹn wá máa ń bí mi tí máa fi ń rántí lọ́wọ́ rẹ̀ pé àwọn èèyàn sáà ń bá mi sọ̀rọ̀ lọ́tùn lósì, kí n sáà máa fẹ́ wọn nìkan kan débi wípé ẹni tó jẹ́ ọ̀bọ̀ wọn gan, tó jẹ́ àkọ́bí inú tó jẹ́ ọkùnrin, ọ̀rọ̀ tí ò ní bí wọ́n á máa bínú lé lórí lọ sọ fún mọ́ èmi débi wípé wọ́n fẹ́ kọ ẹ̀yìn mi àti mọ́ ìgbésí síra wa. So ọkọ tí mo sáré wà lórí ẹ̀ sá máa ń pẹ́ sí pé kí n bá ṣe sùúrù, kí n bá máa fẹ́ wọn. Torí wípé àwọn ọ̀rọ̀ tí sì máa ń tẹ̀lé yẹn, torí pé mọ́ èmi ní àlè, àwọn ọmọ tán sì bí àjọgbépọ̀ tí ò sí ìyàtọ̀ láàrin wọn sí ìyàwó. Mọ́mì yín ṣe kílẹ̀ pé? Mọ́ èmi ní ìyàlé. Okay. Tó sì jẹ́ pé àwọn ọmọ tí ìyàlé wọn bí àtàwà, wọn ò mọ ìyàtọ̀ láàrin wọn nítorí pé ìyá àwọn ọmọ yẹn kú. Ìgbà tí ìyá àwọn ẹni yẹn wá kú, ìlú méjì tí wọ́n sáwà gbà, wọ́n máa ń gbé ní orí pé èmi ò fara mọ́ kẹ́ ẹ ṣe ìdáwọn ọmọ ìyàlé yín. Bẹ́ẹ̀ ṣe ń ṣe lójú ìyàlé yín náà kẹ́ ẹ máa ṣe sí wọn ká ní fẹ́ gbọ́. Ètò sáà wàhálà nìyí débi pé wọn fẹ́ gbọ́rọ̀ débi pé wọ́n wà pẹ̀lú ẹ̀mẹ́sàn àwọn èèyàn táwọn èèyàn sá máa pò lọ́tún pé lósì sọ sáwọn pé ìyá rẹ ní ọ̀gbọ́dọ̀ fẹ́ owó ọ̀gbọ́dọ̀ ṣe kinní kan. A ní nǹkan tó ń ṣe yìí èmi ò fara mọ́. Alẹ́ mi ò fara mọ́ sẹ́kì. So ọ̀rọ̀ yẹn sáà di pé ó sáà ti lè rí pé gbogbo àwọn ọmọ ìyá mi wọ́n ti ń pọ̀ mi wọ́n sí mi. Pẹ́pẹ́ tí n bá ti sọ̀rọ̀ ní ìsinmi tó bá ọ̀rọ̀ mi bá tẹ̀lé báyìí mo lè fẹ́ gbọ́ rárá. Ẹ lò mà. Ni wọ́n mọ̀ dá ọ̀rọ̀ yẹn ta. Lédè kan sìn nígbà tí ìyáálé màmá yín wà láyé, ẹ ní pé ọmọ ìyáálé àtọmọ ìyàwó wọn ò mọ̀ yàtọ̀ láàrin wọn. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run mú ìyáálé yẹn sọ́dọ̀ tán ni màmá yín wá yọwọ́ sí àwọn ọmọ ìyáálé yẹn. Wọn ò ṣe dáadáa sí wọn mọ́. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin wá ń jẹ́ kó yé wọn pé kí ló dé ńgbà yẹn pé ńgbà tí ìyáálé yín kú tán lẹ wá ń ṣe báyìí sí àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ni. Bó ṣe kán máa ṣe ńgbà tán wà láyé. Nǹkan kan ni ó wá ń ba èmi lẹ́rù. Kí ni? Torí mi máa ń sọ fún mi pé ẹ máa ro tiwa mọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe pẹ̀lú àwọn ọmọ ìyá mi. Ẹ ṣe ẹ gbọ́ tèmi mà. Yes sir. Ọlọ́run ti rí àníyàn tiyín àbí? Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Gbogbo tẹ́ ẹ̀ ń sọ yẹn pátá wọn ì ná búrẹ́dì ẹ̀ ebe yìí náà ti wà ní ọkàn sìn. Gbogbo ọmọ tó ń kálukú yín bẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ìyá wa yẹn, àwọn ọmọ yín ó kẹsàn wà àti wà bú tẹ́ ẹ wù àti wà tó dáa tẹ́ ẹ wù, ọmọ yẹn máa kó ẹ̀san yẹn. Wọn ì ná búrẹ́dì ẹ̀. Ìyá rẹ̀ ń ṣe tí ò dánú ìrìn àjò ìgbéyàwó wọ́ tó jọmọ yìí sí bàbá ẹ̀ tàbí sí ìyáálé ẹ̀ tàbí sí ìyàwó ẹ̀, ó dẹ̀ ń sọ̀pọ̀tì ìyá yẹn. Wọn ì ná búrẹ́dì ẹ̀. Ní tí ìyá yẹn ṣe tí ò dá yẹn wà kẹsàn ẹ̀. Ọlọ́run ti rà níyàn ti yín mà. Sọ̀rọ̀ mi ti yé yín, ẹ̀yin ni kẹ́ ẹ gbàdúrà dáadáa. Kẹ́ ẹ má bàa pinnu wà bú tí màmá yẹn ń wù ú sìn lọ́wọ́lọ́wọ́. Tó jẹ́ pé yín tí wọ́n bí gẹ́gẹ́ bí ọmọ gan, ẹ rí i pé wà bú ni ìyá mi ń wù yìí. Ẹ̀yin ni kẹ́ ẹ gbàdúrà dáadáa kẹ́ ẹ má bàa pín nínú ẹ̀. Ṣùgbọ́n ẹ gbọ́ tèmi mà o. Àwọn kò forí kò. Dandan nìyẹn.
wọn ó kẹsàn wàyà wọn. Ẹ fi wọ́n lẹ̀ tì yín kó mọ̀ jẹ́ pé ọ̀tá yín á lọ gbẹ ègún tàbí wọ́n sọ̀rọ̀ òdì sí yín lórí àárín yẹn. Gbogbo òwà tí ò bá dá tó bá wù kàn náà mọ ìyálé ẹ̀yin máa wò wọ́n nírántí yín. Ṣé ẹ̀ ń gbọ́ mi mà? Òun kálukú Yes, ni sir. ó gbé ẹrù ẹ̀. Àwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n yín tó yẹ kán sọ̀pọ̀tì yín náà láti sọ pé màmá nǹkan tẹ̀ ń ṣe yìí ò dáa tán sọ̀pọ̀tì ìyá wọn náà ọmọ ìrìn bákan náà. Ẹ fún kálukú wọn lẹ̀. Ẹ má jẹ́ kí wọ́n ṣe nǹkan tàbí kí wọ́n ro àwọn èrò kan tàbí kán gbé àwọn ìgbésẹ̀ kan tó lè da ìdààmú sí ọ̀tá yín lé ọkọ tẹ́ ẹ wà yẹn mà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọmọ lè ṣe ìyá, ìyá lè ṣe ọmọ, bàbá lè ṣe ọmọ, ọmọ lè ṣe bàbá o. Abẹ́ ọ̀run náà ni o, abẹ́ sánmọ̀ tó lọ́n dá ẹ náà ni o. Ẹ má wulẹ̀ sọ pé mọ́mì mi tẹ̀ ń ṣe yìí ò dáa mọ́, ẹ máa wò wọ́n rántí yín. Kọ́mọ̀ jẹ́ pọ́rọ̀ yẹn máa tún lọ jù bẹ́ẹ̀ lọ tó bá yá. Okay, sir. Sọ̀rọ̀ yẹn yé yín ṣá. Kọ́mọ̀ jẹ́ pọ́ ọ̀rọ̀ Yes, yóò tún lọ jù bẹ́ẹ̀ yẹn lọ tó bá yá. Ṣé gbólóhùn yẹn yé yín ṣá? It's you. Ẹ má jẹ́ ó lọ jù bẹ́ẹ̀ lọ tó bá yá o. Ọlọ́run ní dà yín láàmú Yes, o. sir.